Láginjù ni bàbá ti gbọ́gbé wọn. Láginjù ni bàbá ti dá wọn lọ́lá. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe láginjù. Láginjù ni bàbá ti gbọ́gbé wọn. Ṣé ká sọ pé inú ẹ̀wọ̀n ni bàbá ti gbọ́gbé òṣèré orí ìtàgé wọlé wa eyín Bàbá Ìjẹ̀ṣà tó fi wá jẹ́ pé ńgbà tó kù nínú ẹ̀wọ̀n ọlá lọ́lọ́run dá. Ẹ máa bá ń tẹ congratulation èyàn sí comment section. Ẹ máa tẹ congratulation Bàbá Ìjẹ̀ṣà, congratulation Bàbá Ìjẹ̀ṣà. Oore míì tó tún wọlé Bàbá Ìjẹ̀ṣà, oore ká mọ́mọ́ o, oore tó ká àyà ni o, oore àwòsífìlà, àwòdámí ẹnu mọ́ ni. Ọlọ́run tó tó. Oore míì máa tún ti wọlé tọ Bàbá Ìjẹ̀ṣà. Àfi bí ìgbà pé wọ́n lọ ti Bàbá Ìjẹ̀ṣà mẹ́wọ̀n kó sì jáde nínú ẹ̀wọ̀n kó oore rẹ̀ ó sì máa tẹ̀ lọ́wọ́ ni. Gbogbo yín náà lẹ rántí pé láàárọ̀ òní ni Bàbá Ìjẹ̀ṣà sí fídíò kan níbi tóun àti ìyàwó ẹ̀ ti jọ wà nínú mọ́tò tí wọ́n ń lọ ìlú tí wọ́n ti bí gangan, èèyàn nílùú Ilé-Ifẹ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí oore wo ló tẹ Bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ lónìí, gbogbo ẹ̀ ní yànnàná fún yín pátápátá. Ẹ má lọ, ẹ kọ́kọ́ máa tẹ congratulation Bàbá Ìjẹ̀ṣà, congratulation Bàbá Ìjẹ̀ṣà, yín ò sí kàn ní abala àríwísí. Ẹ wo fídíò ibi tóun àti ìyàwó ẹ̀ àtọmọ rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí wọ́n ti gbéra láti ìlú Èkó tí wọ́n lọ Ilé-Ifẹ̀. Ẹ má lọ bí, ẹ subscribe sí YouTube channel wa. Ẹni àmọ́ pé tó bá bó ní ire yọ, ire tiẹ̀ náà ó tẹ̀ lọ́wọ́ láìpẹ́. Mò ń bọ̀ náà. This is the first time I will travel with my family since I was born. You can see my wife, my beautiful queen, Mama Kaga, and Daddy Korede. I thank God for my life. But, God gave me the privilege to see today. Thank you, Almighty God. This is my wife. This is my time. Our time. Daddy Kaga. Amen. Amen. We live long and eat fruit of our labor. Amen. Amen. Gbogbo wa náà la mọ̀ pé Ọláyínká James èèyàn Bàbá Ìjẹ̀ṣà ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n ti bí. Gbogbo wa náà la sì mọ ipa ribiribi tí Ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn eléyìí tó kó nígbà tí wọ́n mú Bàbá Ìjẹ̀ṣà lọ inú ẹ̀wọ̀n. Kódà níbi tó le dé, rúmọ̀ kan fi hàn wá pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ kó ipa ribiribi láti lè jẹ́ pé kí Bàbá Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà náà wá sí abara amóore jẹ. Bákan náà, ọba náà ó wá surprise Bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà lágbéra láti ìlú Èkó, òun àti ìyàwó rẹ̀ CEO Lumini àtọmọ rẹ̀ Kaga eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìpalẹ̀mọ́ àti ṣe orúkọ ọmọ. Wọ́n lọ sí ààfin ọba èèyàn ti Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Ẹ wo oore ńlá lọ́wọ́ tí ló tọ Bàbá Ìjẹ̀ṣà o. Ẹ tẹ congratulation lẹ́ẹ̀kan sí Bàbá Ìjẹ̀ṣà, congratulation lẹ́ẹ̀kan sí Bàbá Ìjẹ̀ṣà. Ìgbà tí wọ́n dààfin Ọba Adéyẹyè Ògúnwùsì, òun àti ìyàwó rẹ̀ wọ́n dọ̀bálẹ̀, wọ́n kí ọba aládé, wọ́n sì dúpẹ́ oore tí ọba ṣe fún wọn. Kí wàá lọ́ba wá ṣe padà? Mò ń bọ̀ náà. Ọba náà wá surprise Bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó ẹ̀. Ọọ̀ni of Ife gift Bàbá Ìjẹ̀ṣà brand new car, confer chieftaincy title. Kì í wá sí pé mọ́tò nìkan ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ tún fún Bàbá Ìjẹ̀ṣà, ó máa tún foyè dá lọ́lá. Kí ló kọ oyè tí wọ́n fi dá Bàbá Ìjẹ̀ṣà lọ́lá? Ẹ wò, ṣé pé tẹ̀dá ò bá tí ì débi oore rẹ̀ yóò sì máa tọ́. Ẹ rí i pé ògo Bàbá Ìjẹ̀ṣà gan ti ń wọ ilẹ̀ tẹ́lẹ̀ kó tó di pọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé. Ẹ wá wùgbà tó tẹ̀wọ̀n dé, ògo rẹ̀ wá buyọ̀. Wọ́n ń bọ̀ náà. Kí ni
oyè tí wọ́n fi dá lọ́lá. The Ooni of Ife has honored actor and comedian Baba Ijesa with a brand new car, luxurious gift. Mọ́tò ńlá ni wọ́n fún Baba Ijesa o. And the chieftaincy title of Baba Awada Kòǹgẹ́ Oòduà, Kòǹgẹ́ Oòduà, Baba Awada Kòǹgẹ́ Oòduà ni a tún fi jẹ èèyàn nínú Ilé Ifẹ̀. Ẹ wo orí méjì tó tún wọlé tọ̀ Baba Ijesa tàbí ká pòlú orí mẹ́ta. Orí ọmọ, ó tún gba mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun, ó tún wá gba oyè tuntun nílùú ibi tí wọ́n ti bí, oyè tí ò rí gbà nígbà tí ò tí ì lọ inú ẹ̀wọ̀n gan. An emotional Baba Ijesa expressed heartfelt appreciation to the monarch for the royal reception, fatherly love and honor bestowed on him and his wife, Afolashade Omiyinka. Ẹ wo ẹ̀kọ́ ńlá lélẹ́yìí kọ́ wa. Ẹ share fídíò ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ máa bá ń tẹ congratulation sábàlá àríwísí torí pé ọ̀rọ̀ Baba Ijesa yìí, ọ̀rọ̀ tí ó jẹ́ pé èèyàn ní láti jókòó kó wá ronú jinlẹ̀ pé ṣé wípé oore Ọlọ́run gbáàyè, kò sígbà tí oore Ọlọ́run ò lè léèyàn bá. Torí pé gbogbo àwọn ènìyàn rò pé ó ti tán fún Baba Ijesa ni nígbà tó tẹ̀wọ̀n dé. Àsótún kù, ẹ wá wo ọ̀nà àrà tọ́lọ́run wá gbà ń ṣàánú ẹ̀. Mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun ni wọ́n fún Baba Ijesa. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá tí ì gbọ́, ẹ jẹ́ n fàsìkò yìí náà kéde fún yín pé ṣé ẹ rí orúkọ ọmọ tẹ́ ẹ jẹ àjẹyó tẹ́ ẹ tún dù lọ́lé ó ń bọ̀ nínú oṣù kẹjọ. Baba Ijesa ti ní oṣù kẹjọ làwọn ó so orúkọ ọmọ ìyàn Kágà tóun àti ìyàwó rẹ̀ CEO Olúmini tí wọ́n bí, tó jẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá nílé lóko lẹ́yìn odi, gbogbo wọn ni wọ́n péjọ síbẹ̀. Ẹ wo oore lọ́tùn lósì ní wọlé o. Ẹ jẹ́ bá Baba Ijesa ká bá dúpẹ́ oore mọ́tò eléyìí tí Ọlọ́run ṣe fún látara Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń sọ níkànnì ayélujára lórí pé ibo làwọn ọ̀tá Baba Ijesa níbo ni ẹ fẹ́ fojú sí. Ló fi jẹ́ wípé ọ̀tá téèyàn ó bàbá yàn ṣe kéèyàn má sí ní àṣìdíjú, kéèyàn má máa ja àjàdíjú. Ṣe pé ẹni téèyàn lérò pé ó ti tán fún, Ọlọ́run tún lè gbọ̀nà àrà kó tún wá ṣe lóore ju ẹni tí ó ń rò pé ó ti tán fún yẹn gan lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀kọ́ ńlá lélẹ́yìí kọ́ wa. Ẹ share fídíò, kẹ́ subscribe sórí YouTube channel wa tún máa rí iná.